Gbogbo èèyàn tó ń gbọ́ mi fún àǹfààní ẹni tí ò bá mẹ́ni tó ń sọ̀rọ̀, Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé ni. Iṣẹ́ kan ni mo fẹ́ kọ́ wa, ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ bí iṣẹ́ náà ṣe lọ. Àwọn àgbàlagbà wọ́n máa ń lo iṣẹ́ náà láyé àtijọ́. Bá a bá fẹ́ ṣe gẹ́gẹ́ bá àwọn àgbàlagbà ṣe ń ṣe, ẹ jẹ́ ká wá pẹ́pẹ́yẹ akọ funfun. A máa la ìgbàyà pẹ́pẹ́yẹ yìí. A kó abo aláǹgbá méje, a kó sínú ẹ̀. Tá bá ti kó sínú ẹ̀ tán, a kó orógbó méje, a kó sí. A kó odidi àtàrẹ méje náà, a kó sí. A wá ẹrù alamọ tó pọ̀, a kó sínú ẹ̀. A wá fi òwú funfun, a fi di pẹ́pẹ́yẹ, a fi dì. Tá bá ti di dáadáa, ẹ jẹ́ ká gbé sínú ìsasùn ká jó. Tá bá wá ti jó tán, a máa fi ṣìnáàpù àbí ọtí irú mi tó jẹ́ dry gin, a máa fi lò. Ṣùgbọ́n tá bá fẹ́ lò, a máa sọ pé ẹ̀yin àgbàlagbà, èmi lágbájá ọmọ lágbájá, mi ò bá yín pa, mi ò bá yín pín, mi ò bá yín jẹ. Owó ńláńlá ni mo fẹ́ kí ẹ máa gbé wá sọ́dọ̀ mi. A wá bù sọ́wọ́, a dà sẹ́nu, a fi ṣìnáàpù, a fi lò. Bọ́n ṣe ń lo iṣẹ́ náà láyé àtijọ́, òun náà ni mo ṣàlàyé yìí. Fún ìwọ tí ò bá mọ ẹni tó ń sọ̀rọ̀, Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé náà ni. Èmi á máa sọ fáwọn èèyàn pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bá a bá rírin, ẹ jẹ́ ká sọ pa rírin. Mo wá fẹ́ ṣe ìkìlọ̀ kan fún ẹ̀yin èèyàn tí ẹ subscribe sórí channel yìí. Àtẹ̀yin tẹ́ ẹ subscribe tó ṣe pé ẹ kàn ń gbọ́ àwọn fídíò wa ni. Ẹ gbìyànjú, ẹ máa tẹ̀lé ní tí n bá sọ. Bàbá kan pè mí ní ojúmọ́ tòní, èní on the 20th of January 2024. Òní déètì èní náà ni mo ṣe fídíò yìí. Bàbá náà pè mí, wọ́n sọ pé àwọn béèrè egbò kan lọ́wọ́ mi lálẹ́ àná, nípa àwọn wá nídìí àlàyé lórí ẹ̀ dáadáa torí iṣẹ́ tí mo post ni pé èmi àtàwọn jọ sọ̀rọ̀ lórí fóònù. Mo wá sọ fún bàbá náà pé ẹni tó bá yín sọ̀rọ̀ kò lè jẹ́ mi láéláé torí tẹ́ bá bi mí ní ìbéèrè tẹ́ ń béèrè yìí, mi ò ní dá yín lóhùn débi pa máa jọ sọ̀rọ̀. Bàbá náà ní 54 ló gbẹ̀yìn nọ́mbà ẹni tí ó bá wọn sọ̀rọ̀. Ẹ dákun, Dr. Lékan Sàlámì kì í bá yàn sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Mi ò ní nọ́mbà míì tí mò ń lò àyàfi ètí máa ń fi sílẹ̀ fún àwọn tí wọ́n bá fẹ́ dá sí program wa. Òun náà sì ní nọ́mbà 08028565188. Ìwọ tó bá ṣe pé o fẹ́ kí ọ̀rọ̀ máa da èmi pọ̀ pẹ̀lú ẹ̀ kó sì jẹ́ pé ká máa sọ àsọyé dáadáa, ó nílò kéèyàn tẹ̀lé àwọn àlàyé tí n bá ṣe. Lákọ̀ọ́kọ́, tí n bá post iṣẹ́ èyíkéyìí síbikíbi, yálà Facebook ni, TikTok ni, àbí lórí YouTube náà, ẹ gbìyànjú ìbéèrè tẹ́ bá ní abẹ́ post yẹn òun ní kẹ́ ti béèrè. Tí wọ́n bá pe nọ́mbà mi fún ìbéèrè pé ẹ post iṣẹ́ kan, mo wá fẹ́ béèrè, mi ò kí ń dáhùn. Ẹni tó bá ti dá yín lóhùn rú ọ̀rọ̀ yẹn kì í ṣe mi, èmi ò kí ń dáhùn rú ẹ̀. Ibi tẹ́ bá ti rí post yẹn, ibẹ̀ ni kẹ́ kọ́mẹ́ǹtì sí. Ẹni tẹ́ fẹ́ pè tẹ́ fẹ́ máa béèrè ìbéèrè nípa post, ó lè jẹ́ ibi tó ń wà kò fẹ́ sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń bẹ̀. Bẹ́ẹ̀ sì ni ó lè jẹ́ pé ibi tó wà kò tiẹ̀ ń ṣe ibi tó ti lè rojọ́ rárá. Ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ tá bá text message sí ní WhatsApp, ó sì tún lè dá wa lóhùn tó bá yẹ pé ó mọ̀ wá rí. Ṣùgbọ́n tó dájú ni pé tó bá ti mọ̀ pé ẹni tí ò mọ̀ rí ni, tẹ́ ẹ̀ mọ̀ra yín kò mọ̀ ẹ́ rí, kò nílò kó pe nọ́mbà kó máa sọ pé ìlú báyìí ni ẹni tó ń sọ̀rọ̀ wà. Kí ló fẹ́ fi ìlú ẹ̀ ṣe? Ní téèyàn máa ń ṣe ni pé ibi tí post yẹn wà, ìbéèrè tí ẹ bá ní, ẹ béèrè lábẹ́ post náà. Ìbéèrè tí yín yẹn á tún jẹ́ àǹfààní fún ẹlòmíì torí pé irú ìbéèrè tẹ́yin béèrè yẹn gangan, ẹlòmíì náà ní lọ́kàn tó ṣe pé kò ì tí ì béèrè. Ṣùgbọ́n tó bá rí kọ́mẹ̀ntì tí yín, òun náà wò pé òótọ́ dẹ̀ lẹ́ni ìbéèrè o, òun náà á jẹ́ àǹfààní ìdáhùn tán bá fún yín fún irú ìbéèrè bẹ́ẹ̀. Yàtọ̀ sí ọ̀rọ̀ béèrè, gbogbo ìgbà lèmi máa ń sọ pé tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ máa pe nọ́mbà mi kí n máa dá yín lóhùn. Association tá à ń polówó, èmi ò ní dandan pé kẹ́ ẹ darapọ̀ mọ́. Ṣùgbọ́n ẹ̀yin náà ìtẹ̀ bá ní lágbára, ẹ máa fi ránṣẹ́ sí association náà. Kó má yẹ pọ̀pọ̀lọpọ̀ 419 náà la máa padà san owó tí a fẹ́ fi ran association náà lọ́wọ́. 419 náà ló máa padà gbà lọ́wọ́ wa. Torí irú bàbá tí wọ́n pè mí, àwọn náà sọ, wọ́n lẹ́ni yẹn táwọn bá sọ̀rọ̀ tó sọ pé òun náà ní Lékan Sàlámì, ó post account number money point kan pé káwọn send owó síbẹ̀. Mo wá sọ fún bàbá náà pé ṣé tẹ́ bá send owó sí irú ibẹ̀ yẹn sìn, ẹ wá ní Lékan Sàlámì ló gbowó lọ́wọ́ yín. Èmi ò tiẹ̀ ní money point account kankan, mi ò ní. Ẹ gbìyànjú ní téèyàn bá ń sọ
nínú àwọn program tó bá ń ṣe ẹ máa tẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni mo ti sọ àwọn ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ bó ṣe ń gba association yẹn inú run wọn ni. Bẹ́ẹ̀ sì ni ẹ fẹ́ kó sọ́wọ́ 419. Wọ́n tún ní kẹ́ wọnú ẹgbẹ́ téèyàn ò fi ní kó sọ́wọ́ 419 ẹni rọ́ ni. Ọlọ́run ò ní ṣe wá ní ẹni tí jìbìtì máa lù. Ẹ jẹ́ ká máa farabalẹ̀ gbọ́rọ̀. Tẹ́ bá ti gbọ́ dáadáa, ní tí mò ń sọ ò le, ó máa yé yín. Nínú kó darapọ̀ mọ́ association tá à ń polówó yìí, àbí ní tó bá ní lágbára kó máa fi ránṣẹ́ sí association náà ká lè mú ẹ gẹ́gẹ́ bí ara àwọn tó ń ran association náà lọ́wọ́ rẹ̀. Kì í ṣe association babaláwo, ìrònú àwọn èèyàn kò kàn jinlẹ̀ tó ni. Association tó yẹ kí gbogbo ọmọ Yorùbá pátápátá tó yẹ kán wà nú ẹ̀ ni. Ṣùgbọ́n ẹ mọ̀ ọ̀rọ̀ àwa Yorùbá, ọgbọ́n àgbọ́njù àti àìfẹ́ kan ṣe. Ẹlòmíì náà wòlíì ni o, ó gbọ́ ohun tí mò ń sọ yìí o, òun wà ní tẹ̀lé gbogbo ẹ̀, nọ́mbà mi ló kàn máa mú. A pè mí, ẹjọ́ ìlú wo lẹ wà, báwo la ṣe lè mọra wa. Bó ṣe easy náà nìyẹn. Oníjìbìtì ká mọra wa kó wá sọ èmi di èèyàn bíi tiẹ̀. Kì í ṣe pé ẹnìkan mo fi ọ̀rọ̀ yìí bá wí. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì ló ti pè mí, ọ̀pọ̀lọpọ̀ àfáà, ọ̀pọ̀lọpọ̀ oníṣègùn ìbílẹ̀. Ẹgbẹ́ tí mò ń sọ àwọn kórìíra ẹ̀ torí wọn fẹ́ kí bá tiẹ̀ ṣe ń sọ ọ̀rọ̀ ògùn ìbílẹ̀ táwọn èèyàn ń jàǹfààní ẹ̀ gan, kò dùn mọ́ oníṣègùn mi, kò dùn mọ́ wòlíì mi, kò dùn mọ́ àfáà mi. Ṣùgbọ́n ó fẹ́ ká mọra wa kóun lè máa fi rọ́, kóun lè máa fi gba òótọ́. Ṣùgbọ́n association tá à ń polówó yẹn kò sọ̀rọ̀ ńbẹ̀ lọ́dọ̀ tiẹ̀. Ìwọ ọmọlúwàbí tó wá ń gbọ́ kínní, gbìyànjú kó tẹ̀lé ní tí mo sọ yìí. Yálà kẹ́ darapọ̀ mọ́ association náà. Kì í ṣe pé association náà ń wá èrò tipátipá, ṣùgbọ́n a ti mọ̀ pé ní tá à ń ṣe kò dàbí comedy, kò dàbí fíìmù. Nǹkan tó ṣe pé tó bá gbọ́ tán ó máa nílò àwọn àǹfààní kan tó máa fẹ́ bá ẹni tó ń sọ ṣe, máa fẹ́ bá ṣe àwọn àlàyé kan. Ṣùgbọ́n gbà tó ò tẹ̀lé ní tó ń sọ, báwo lòun náà ṣe máa dúró gbọ́ àlàyé lẹ́nu ẹ̀. Ọlọ́run wà pẹ̀lú wa. Ẹ má gbàgbé pé WhatsApp number ni nọ́mbà mi, kì í ṣe ọ̀rọ̀ call. Nọ́mbà náà ni 08028565188. Ẹ̀yin tẹ̀sí máa ń wá sí program tí a máa ń ṣe lójúkorojú. Jìbìtì èèyàn ni ò ní lè jáde síta lójúkorojú. Ẹ sì rántí pé January tàwa yìí náà on the 27 nílùú Ìbàdàn. Láti ibikíbi tẹ́ bá ti wọ mọ́tò dé Ìwó road, ẹ gbé ọ̀kadà ní Ìwó road, ẹ sọ pé ẹ ń lọ sí Mánàtán. Láti Mánàtán ẹ gbé ọ̀kadà míì, ẹ sọ pé ẹ ń lọ sí Adọ́gba. Kẹ́ wá bọ́lẹ̀ ní Arise and Shine. Ẹ bá wa pàdé ńbẹ̀ lójúkorojú.